nípa ti ọ̀rọ̀ ìṣàmúlò ìjáàbò ìbòrí tó dá wàhálà lẹ̀ láàrin ẹ̀wọ̀ ẹlẹ́sìn méjì kí ni nǹkan tẹ́ lè rí sọ sí kí ló bí gbogbo gbódò róṣọ yìí. ara tí à ń sọ ní tí òfin ní wá ní ilẹ̀ Yorùbá nìyẹn ṣe rí ọ̀rọ̀ ẹ̀sìn àyà kan ti wà tọ́lọ̀ ti fi kílẹ̀ àmì Suratul An'am alátẹ̀síbò lẹ́sìn náà yẹ̀dí omi dúnni láì ọlọ́ọ̀ni mọ̀ bu ẹni tí ì bá ṣẹlẹ́sìn rẹ̀ má bu ẹni tí ì bá ṣẹlẹ́sìn tiẹ̀ ẹnìkan jẹ́ Christian èmi jẹ́ Muslim ẹnì jẹ́ ẹlẹ́sìn àbáyé ọwọ́ ń bú ẹni tó jẹ́ Christian pé tí ó bá ti ṣe mùsùlùmí yọ wọ̀ ọ́nà ìwọ ló ń tọ́ ìjà onímùsùlùmí onígbàgbọ́ náà wọ́n sọ fún àwọn tó máa ń sin ẹ̀sìn bílẹ̀ pé inú wọn ò ní wọ ọ̀ràn àpáàdì wọn wọ̀ òun lòun yẹn tọ́jà àbẹ́yẹn wọn ṣe èèyàn lọ títì ọwọ́ ara àwọn kan tí ń mutí wọ́n jòkó wọn ṣe bí apá wọn gbégò lọ́wọ́ wọn yé wọn ní gbogbo ẹni tí wọ́n ti ń mutí yọ wọlé tó bá gbégò tó bá là ẹ̀mọ́ lérí Ọlọ́run ní dá sí torí wọn lọ fọ ara rẹ̀ fa wàhálà wọ́n ti kọ́ kalẹ̀ ipe eléyìí ansaru díìnì ni eléyìí Baptist Church School lélẹ́yìí ìwọ tí ọmọ rẹ ọba ti mọ̀ pé kíní ò lè tẹ Ọlọ́run padà sí ansaru díìnì èmi nìsín àwọn ọmọ mi ìgbà tó sọ pé yunifásitì àlékímọ́ pé 1.5 million ni tó mọ̀ pé wọ́n máa ń borí ń bẹ̀ ẹ̀hìn mo sọ pé wọ́n mọ̀ ti lọ sí báyìí mo sì gbé wọn lọ síbẹ̀ pé a lọ síbi yìí tán ti ń borí ṣègbè pàtó tó wù ẹ̀sìn tó wù ẹni so Muslim school náà wà nílọrin tó já private ilẹ̀ so tí kálukú náà lè mọ ọmọ rẹ̀ tó. amófin ìjọba wa ní báyìí nǹkan tí ìjọba sọ ni. èyí ṣe wọ́n náà ní dàrú lọ́wọ́ ńgbà tán láwọn ṣe kọ́kọ́ mọ́ jùlọ jáwé túnra sí sáwọn kíṣẹ́ náà wá gbà nísìn. because ẹ mọ̀ pé ẹ̀ fara ni àwọn kan nígbà tán ní Equa Church lélẹ́yìí tẹ́ wálé ẹ̀fẹ́ mọ̀ lò jáàbù lọ́bẹ̀ pé ẹ̀ ń takò tí àwọn náà ṣe lò lẹ́ẹ̀ẹ́ so that àwọn náà so yóò ń kó iṣẹ́ káwọn náà wá mú aṣọ sẹ̀lẹ̀ kọ́ máa wọ̀ lọ sí ọ̀dọ̀ yín àṣàdùdínì kọ́ wá mú àwọn tó bá jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ kọ́ wá wàṣọ eégún kọ́ làwọn ń lọ sí school ṣe school nù but constitution òfin Nàìjíríà ni pé ẹ dress normal ìtànsọ̀nù wọ́n sọ pé bí kan ní Islamic State kò sí stingy Islamic State ní Nàìjíríà equal right lájọ nínú ẹ̀sìn so Christian náà lọ school normal Muslim náà lọ school normal tó bá ti mọ̀ pé school tó fẹ́ fọmọ tiẹ̀ sí o ò nílò ìjáàbù bẹ́ẹ̀ school pọ̀ nílọrin mọ́ ọmọ rẹ lọ síbi school tí òye bá ti ń lo ìjáàbù kò sí jàmbẹ́. àmọ́ àwọn ìpínlẹ̀ kan fara mọ́ kọ́ mọ́ lo ìbòrí. ìbá àwọn táwọn ṣe táwọn ṣe àwọn táwọn Fúlàní fẹ́ máa lò nìyẹn tó fẹ́ máa fi ẹ̀sìn contract ara wọn yọ through constitution. ọ̀rọ̀ pé wọ́n fẹ́ gbé kínní ẹ̀ wọlé ní sódà tó bá ti sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ti mọ̀ pé àwọn mùsùlùmí tó bá jẹ́ Yorùbá níbí wọ́n máa ní pé àwọn ń jàjẹ̀ ẹ̀sìn nílẹ̀ wọn mọ̀ pé àwọn Fúlàní ń lo agenda àti tiwọn lábẹ́lẹ̀. ẹ̀yin rò pé àwọn Fúlàní ni wọ́n ń bẹ nídìí ọ̀rọ̀ tí ń bẹ. ṣé èmi ní màá mọ̀ sọ pé nìkan wọn lè láwà nígbà tí mo ti mọ̀ fín ẹ tó bá lọ sí skul nísìnyí mo ti mọ̀ pé skul ilé kristian ni tó bá fẹ́ kọ́ ọmọ yẹn máa lo kí o gbé lọ sí skul muslim kí ni tèmi pẹ̀lú yìí sọmọ tèmi nígbà tí mo pé ọmọ mi muslim ni mo fẹ́ kọ́ ọmọ lọ sí skul so mo pa Asarudeen ní bẹ́ẹ̀ Asarudeen ní bẹ́ẹ̀ lọrin tí alhaji dalẹ̀ Asadu Islam ń bẹ́ẹ̀ lọrin alhaji Kamadu ló dá skul yẹn lẹ̀ wọ́n sì pọ̀ ní gbogbo àdúgbò so muslim ló dalẹ̀ tó bá pẹ́ wọn fẹ́ mọ borí ẹ mọ lọ́bẹ̀. tó túmọ̀ sí pé ẹ̀sìn ọ̀fàjà. èyí ìṣèpọ̀tà àwọn tó wá láwọn ṣe táwọn lọ ń lo agbára pé ìlú Ìlọrin kìíní kan lòlò ẹ mọ̀ fi ẹ̀sìn dá ilẹ̀ Yorùbá rú. bó wà nínú wàhálà tó ṣẹlẹ̀ yìí bó ni ó ṣe. ó kù sọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì bóun náà wà state ìgbà tẹ́lẹ̀ ṣe security òun náà mọ̀ yẹjọ́ ara rẹ̀ tẹ́lẹ̀ mi àti sọ́ni. ẹ̀ mọ́ chief imam ní nílùú lọ. ẹ gbọ́ tèmi sọ sẹ́ ànílà akáyì ti gọ́ọ̀mẹ̀ olóòrè bí ti sọ ìlàyé ẹ tó bá mọ̀ pé ọmọ tòun kò ní faramọ́ kọ́ padà sí ilé school ti mùsùlùmí so ṣe simple abẹ́rẹ́sẹ̀ torí crisis díẹ̀díẹ̀ ni mo bẹ̀rẹ̀ abẹ́rẹ́sẹ̀ tó báyìí ti gangan ìlú ọmọ wò rẹ ni torí pé mo sọ fún mo ké fún yín torí Ọlọ́run ti fi òfin kalẹ̀ pé wà nàfkìrì aláti àádọ́ àwùnà Ọlọ́run nìkan mọ̀ rò pé ẹ̀yin mùsùlùmí nìkan lẹ̀ ń gbé ayé o wà nàfkìrì aláti àádọ́ àwùnà ẹ mọ̀ rò pé ẹ̀yin kírísítẹ̀ nìkan lẹ̀ wà láyé o wà nàfkìrì aláti àádọ́ ẹ mọ̀ pé ẹ̀yin ẹlẹ́sìn ìbílẹ̀ wà nàfkìrì aláti àádọ́ àwùnà ẹ mọ̀ rò pé ẹ̀yin pọ̀ kàmá kọ́tà náà alálàárídì torí pé Ọlọ́run dá wa sérílẹ̀ tọpọ wà bẹ́ẹ̀nà lẹ́sìnà yẹsùkúnà mánà lékè lámúyẹkúnà làdúwà wà tọ́lá bá fi yàtà fi dì ní ẹ wà láàfíà nẹ́ẹ̀sìn nítorí sọnù. ẹ ṣe o. Saudi Arabia nísìn àdètòrí pé wà fẹ́ sí Saudi Arabia káwá gbé kiri chọ́ọ̀chì káwá dé Kaaba ká máa lu agogo pé Jésù ṣe kí nítorí pé wọ́n jẹ́ pé kọ́ńtì ní ara wọn làwọn ò fẹ́ níbẹ̀. sọtẹ́sì ẹ̀yẹ sílẹ̀ dé Jerusalem kọ́ wá sọ pé tó Ànábì Muhammad wọn làwọn ò fẹ́ níbẹ̀ so kálukọ́ wà níbẹ̀ bọ̀tí ní Nàìjíríà kírísítẹ́nì bẹ́ẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ aláṣẹ òfin tó sì ṣe lérí gbogbo tí ń jẹ́ ọmọ Nàìjíríà ni ò ṣe lérí ẹ̀sìn kí á níjà